ọ̀làjúdé la gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé la gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jẹ́ àgbàgbé ohun adáyébá civilization ló jẹ́ àgbàgbé ohun adáyéṣe ẹ kú dédéwé gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnuwíjọ TV níbi tí ẹ ti máa ń gbádùn ètò wa lọ́kan òjọ̀kan mo tún ti dé lénìí mo tún ti dé sórí ètò Àtẹnuwíjọ TV Àtẹnuwíjọ lórúkọ mi bí ẹ sì máa ń wò mí ní òrèkóòrè gbogbo ojú tó ń wò mí gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ káàkiri àgbáńlá ayé mo fẹ́ pè wá sí àkíyèsí wọ́n ní a ti ń sùn púpọ̀ jù àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ á jí gìrì sí agbára àwọn baba ńlá wa ọmọ Yorùbá kọjá ẹni àáhe bí ẹ ń hègbín ọmọ Yorùbá kọjá ẹni àmú bí ẹ ń mú alábàáhùn ọmọ Yorùbá ló wá di pé wọ́n wá ń tẹ̀ wá mẹ́rẹ̀ nígbà tí agbára wà tí àwọn baba ńlá wa tí wọ́n jogún fún wa láyé àtijọ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn olúọdẹ ní ìlú Òró ní ìpínlẹ̀ Kwara wọ́n ṣe bẹbẹ lórí àwọn ajínigbé tí wọ́n rán àrá sí àyàn náà kàtà yẹ́rìyẹ́rì ó bá wọn fínra lọ́hùn ojú náà léwùrà ń hun gbogbo ọmọ Yorùbá pátá ẹjá jígìrì sí agbára àwọn bàbá wa Àràbà TV mo kí ọ lẹ́yìn bẹ́ẹ̀ ni àṣì agbára wà lọ́dọ̀ àwọn bàbá ńlá wa agbára wà àgbàgbé ni ẹ wò ó ẹ jẹ́ á fi yé wọn pé ọmọ Yorùbá kọjá ẹni àákàn mú bí ẹnu hègbín ẹ jẹ́ ká padà sí ìdílé ẹ jẹ́ kálukú padà sí àṣà ìdílé bàbá rẹ̀ kò sí ní ilẹ̀ Yorùbá ìlú kan ilẹ̀ Yorùbá tí ò lágbára bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ lu agbára àwọn bàbá wa wọ́n ní iná la fi wo náà ẹ̀tù la fi wo ohun ẹ̀tù àwọn èèyàn wọ̀nyí àwọn ajínigbé wọ̀nyí kọjá ẹni àmọ́ bẹ̀ tá a fọlọ́run bẹ̀ torí wọn yìí ṣẹni Ọlọ́run wọn ò mọ tí jẹ́ Ọlọ́run bó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ á padà sí ọ̀dọ̀ àwọn bàbá wa agbára àwọn security wọ̀nyí ọ̀ka ẹ jẹ́ á ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká lo agbára ilẹ̀ Yorùbá ẹ rán àrá sí wọn ẹ rán Ṣàngó ẹ rán Ògún èṣù láàlú ògiri òkò òbónímí sunmí kárò bónímí onímí sunmí láàróyè ń sùn fún ọ̀bẹ́lẹ́kún sẹkún ẹlẹ́kún sẹkún láàróyè ń sẹ̀jẹ̀ ẹ̀ràn láàróyè èṣù ẹ̀ràn sí wọn ẹ bẹ èṣù lọ́wọ́ ẹ̀ sí wọn Ògún láká ayé ọ̀sìn yín mọ́lẹ̀ Ògún láká ayé onílé kángun ọ̀nà ọ̀run ẹ̀ràn sí wọn ẹ̀ràn Ògún sí wọn Ṣàngó ẹ̀ràn Ṣàngó sí wọn ọkọ ya ẹ jẹ́ kí iná dáhùn lára wọn ẹ má jẹ́ àfọlọ́ǹbẹ̀ wọn mọ́ agbára ìbọn ọ̀ka wọn mọ́ ẹ wò ó gbogbo ẹni tó lágbára lè Yorùbá ẹ jẹ́ á gbé jáde ẹ jẹ́ ká lò ó fún àwọn wọ̀nyí. àwọn kan rò ó pé kí ni agbára ń bẹ ńlẹ̀ Yorùbá bóyá wọn fẹ́ dẹ̀jà pé kò ságbára tó o bá rò ó pé kò ságbára àbí kò sóògùn ìwọ lọ dáná kó tọ́ ọ̀bọ̀ wò kó wò ó pé iná ń bẹ agbára wà gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ẹ jẹ́ á padà sílé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kálukú padà sí orísun bàbá rẹ̀ ohun kéékèèké tó wà lápò yín náà tó lò ẹ wò ó ẹ má jẹ́ ń tàn yín jẹ ẹ̀yin ajínigbé ẹ má jí ọmọ Akérègbé o tẹ́ ẹ bá gbìyànjú ẹ wò ó wọ́n ní bájá bá ń sinmi kó mojú náà o àwa ò ní fọlọ́run bẹ̀ yín níbẹ̀ Ṣàngó pa yín bí apabàtà pa jẹun etí ẹ̀ bẹ́ẹ̀ bá sì ẹ wò ẹ̀yin ẹ lọ dáwò kẹ́ ẹ lọ jí ọmọ Akérègbé ẹ wò ó orógbó mẹ́ta péré ní ọ̀nà yín orógbó mẹ́ta péré lọ́ máa ná ìdílé fámìlì yín náà sàn èyí tó kù ẹ lọ wádìí wo nílé oníṣàngó ẹ lọ sí Ọ̀yọ́ ẹ lọ béèrè wò Ọ̀yọ́ àjàkáwò ẹ lọ béèrè nípa Ṣàngó ńbẹ Ògún láká ayé ọ̀sìn yín mọ́lẹ̀ ó wà ní ilé arọ́ lágbẹ̀dẹ ní Èjìlọ́lá nílùú Ìkirè ẹ bá débẹ̀ pẹ̀lú obì aláwẹ̀ mẹ́ta péré ní ọ̀nà ìran yín fámìlì yín náà sàn èyí tó kù gbogbo ọmọ Yorùbá pátá ẹ padà sílé ẹ máa lo agbára tẹ́ ẹ bá ní bọ́ ọ bá sì ní bẹ́ẹ̀ kọ́ lórí ìwọ lọ gbìyànjú ẹ wò tọ́ ọ bá ní Ṣàngó wò ìwọ mú nǹkan kan sórí tábìlì ẹ pé kọ́mọ ẹ ó mú pamọ́ kọ́ wá lọ sílùú kọ́ lọ mú orógbó lásán kọ́ lọ fi sí orí Ṣàngó wò ó
wá rí bó ṣe ṣe yànnàyànnà agbára ń bẹ bí ìtàtijọ́ ẹja lò sórí àwọn ajínigbé wọ̀nyí sí orí gbogbo àwọn tó ń tẹ ọmọ Yorùbá tó ń tẹ̀ wá lójú mọ́lẹ̀ gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ bá mi share program yìí ẹ jẹ́ kó kálé kó kákó pé agbára ń bẹ bí ìtàtijọ́ àwọn aláò lò bí ìtàtijọ́ ẹ wò wò nínú ìròyìn gbé Ṣàngó pa àwọn ajínigbé mẹ́ta ó sojú àwọn yòókù yànnàyànnà ní ìpínlẹ̀ Kwara ní ìlú Òró ní ìpínlẹ̀ Kwara ni ẹ lọ béèrè wò agbára wà káàkiri ó bẹ́ẹ̀ lọ wà káàkiri ní ìlú ilẹ̀ Yorùbá káàkiri ẹni tó bá nírọ́ ni tó bá sọ pé ó fẹ́ dẹ́jà ìwọ gbìyànjú ẹ wò àfọlọ́ǹbẹ yín mọ́ ẹ wò àfọlọ́ǹbẹ kúlùkù yín mọ́ oògùn lókù tán máa ṣe ẹni ó bá ti jíyàn gbé ń sìn nígbà Ṣàngó bá ń pa yín ní kọ̀ọ̀kan fúnra yín lẹ́ jáwọ́ ọ̀rọ̀ pọ̀ láyé ọ̀lọ́pọ̀ èmi ò ní sọ̀rọ̀ jù Atẹniwíjọ́ ní ìkànnì Atẹniwíjọ́ TV ẹ share program ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá mọ̀ pé agbára sì wà ẹ jẹ́ káwọn jínigbé mọ̀ yín kó mọ̀ pé agbára wà ó díẹ̀ ni wọ́n rí yẹn adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olúọdẹ ní ìpínlẹ̀ Kwara ní ìlú Òró adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ̀yin ètò Èkìtì tẹ́ ṣe bẹ́ẹ̀ ń jò ní àná eléyìí táwọn ti Kwara yìí ṣe yìí ló ta méjì kan tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí màálù tó lé ní ó lé lọ́ọ̀ọ́dúnrún tí Ṣàngó pa nínú oko ńgbà náà ńgbà tán ń jẹ kó wọ́n rò pé àṣẹ màálù làwọn kí àná kó ètò kù nínú màálù kúrò ńbẹ̀ ẹ wò ó ibi lèmi ó dúró sí Atẹniwíjọ́ ní ìkànnì Atẹniwíjọ́ TV ẹ share program yìí ẹ like ẹ bá comment ọmọ Yorùbá àtàtà ẹ mọ́ sùn jí ẹ mọ́ sùn títí a ó fi pàdé lórí ẹ̀kọ́tún ètò Atẹniwíjọ́ lórúkọ mi ní ìkànnì Atẹniwíjọ́ TV ó dìgbà.